owó dọ́là ń lọ sókè, náírà ń wálẹ̀, níbi ẹ bá wa dé rèé o. Ẹ ṣàkó àmúmọ́ra, ẹ kó àtẹ̀mọ́ra, èyí tó bá nàìjíríà báyìí jófò lọ o, kọ́lọ́hún má jẹ́ àrófò ni. Ọ̀sẹ̀ tó kọjá lọ ìníròyìn kan kọ́kọ́ jáde pé látọjọ́ táláyé ti dáyé, ìyẹn látọjọ́ táwọn orílẹ̀-èdè wọ̀nyí ti wà, ayé ìjọba Buhari nígbà àkọ́kọ́ tówó Faransé, ìyẹn owó tí wọ́n ń ná ń Kútọnù ò níye lórí ju owó tí wọ́n ń ná ní Nàìjíríà lọ. Àsìkò kan ti wà tó jẹ́ 100 owó Nàìjíríà bí 1000 kan owó Kútọnù ni. Ṣùgbọ́n ní báyìí, nǹkan bá wa débi pé 1000 kan náírà wa bí 1000 owó Faransé ni ó fún wa. Ìyẹn ni pé bó o bá kẹ́gbẹ̀rún 10 fún wọn Kútọnù, 800 péré ni wọn yóò fún ẹ. Irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí lóòótọ́, àfáyé ìjọba àwọn Buhari ni. Kìnní náà burú ju kú tí ń pani lọ. Ìròyìn yẹn ò tí ì kásẹ̀ ńlẹ̀ rárá tí wọ́n fi tún kéde pówó dọ́là ti dókòó-dín-lẹ́gbẹ̀ta, ìyẹn 580 náírà. Ìyẹn ni pé béèyàn bá fẹ́ ra dọ́là kan ńlẹ̀ yìí báyìí, dọ́là ẹyọ kan ni o, 164 náírà ní tọ̀hún ó ní. Bẹ́ẹ̀ ni kìnní náà ò tí ì dúró o, ó túbọ̀ ń sáré lọ sókè ni. Àwọn olóríkórí kan, àwọn ẹni àìjírí kan wà nílẹ̀ yìí, ohun tí wọ́n sáré sọ ni pé ìjọba àwọn PDP ló bà kìnní náà jẹ́ tẹ́lẹ̀. Bẹ́nikẹ́ni bá sọrú eléyìí lásìkò yìí, ẹ wojú ẹ̀ dáadáa, kẹ́ ẹ sì sọ fún pọ́rọ̀ àṣìwèrè ló ń sọ lẹ́nu. Ìdí ni pé báwọn Jonathan bá bà kìnní náà jẹ́, kò hàn rárá sẹ́nikẹ́ni, nítorí ńgbà tí Jonathan gbàjọba ní 2010, iye tí wọ́n ń ṣòwò dọ́là ńgbà náà jẹ́ bí 140 náírà, ìyẹn 130 náírà. Ọkùnrin náà fi bí ọdún 6 ṣèjọba. Nígbà tí yóò sì gbéjọba sílẹ̀ lọ́dún 2015, owó dọ́là jẹ́ bí 100 náírà, 180 náírà. Èyí ni pé láàrin ọdún 6 tọkùnrin náà fi ṣèjọba rẹ̀, 50 náírà lógún iye tí wọ́n ń ṣòwò dọ́là. Bí Jonathan bá wá ṣàṣìṣe kan ńgbà náà, ohun táwọn Buhari ṣèlérí látúnṣe. Kódà wọ́n sọ páwọn mọ ohun tó fà á tí dọ́là fi lọ sókè, àwọn ó sì rí i páwọn já dọ́là náà wálẹ̀ kíá ni pẹ̀lú àyípadà táwọn mú bọ̀. Ṣùgbọ́n lónìí yìí, láàrin ọdún 6 tí Buhari fi ṣèjọba, dọ́là ti lé 103 sí iye tó wà tẹ́lẹ̀. Ohun tí a sì ń lo 180 náírà láti ṣẹ́ tẹ́lẹ̀ ti di 580 náírà. Àlàyé wo wá làwọn olórí bòbò tí bòmọ́gbòkun ó ṣe péjọba tó lọ ló bètò ọrọ̀ ajé jẹ́? Àwọn amukùn mẹ́kọ̀ọ́ àtàláìlèrònú ni yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. Àwọn aráàlú mi ò ní kí ló kà wọ́n kan owó dọ́là. Àwọn ò mọ̀ pọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ń rà lójoojúmọ́ ńlẹ̀ yìí, owó dọ́là ni wọ́n fi ń kó wọn wá látòkè òkun. Tàbí kójówó dọ́là ni wọ́n ó fi ra àwọn èlò tí wọ́n ó fi ṣọjà náà jáde ń bí. Owó náírà tiwa ni wọ́n ó sì fi ra dọ́là. Náírà náà làwọn ìjọba yìí sì ti bàjẹ́ yìí o. Àwọn tó ń ṣèjọba wa yìí ò létò gidi kan rárá láti fi mú dàgbàsókè bọ̀rọ̀ ajé wa. Owó epo nìkan ni wọ́n gbójúlé. Ìkówójẹ àti fífà láìmọ̀ ṣe sípò sì ń ba nǹkan jẹ́ gidi. Bí nǹkan ò bá yí padà, kìnní náà ó máa burú sí i ni o. Ẹ̀bẹ̀ ni kẹ́ ẹ bẹ̀ wọ́n kí wọ́n fà wọ́n tí wọ́n bá mẹ́tò sípò, kí wọ́n tún ìjọba yìí ṣe, kóhun gbogbo lè dáa fún wa. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.